Hello everyone, welcome to Toyeen Talks. Welcome back to Toyeen Talks to all our beautiful subscribers. We say thank you so much for staying with us. If you're new here, we are happy you find us. Please don't forget to like, subscribe, and hit on the notification bell so you will be notified for more upcoming videos. Mo wà níbi iṣẹ́. Ó tó 5 days later kí n tó lè rí ṣáàtì yẹn wò because mi ò kí ń wọlé sí. Yes, tí bá ti rí èèyàn tó bá ti fi ìbò olórí burúkú olè oníbàárà kò sí nǹkan tó ń ṣe tó interest mi. ṣẹ́gbọ́n olè oníbàárà ṣùgbọ́n nígbà mìíràn àwọn tó máa ń wò náà wọ́n they are looking for torí wọ́n mọ̀ pé criminal ni and a lot of people know that some people are backing Lizzy up. Yes. Booking, Lizzy, Lizzy. Ṣé Lizzy ni mo dárúkọ lẹ́kọ̀ọ́? Wèrè. Some people are backing Lizzy up and they are politicians. Wọ́n bá jẹ́ garage ṣẹ́ mi pé má gbàgbé náà tí mo dárúkọ garage boys kan náà níjẹ̀bú tí mo ń sọ̀rọ̀ efele àtàwọn boys tó jáde wá. Ṣé rí pé wọ́n pè ó ní páálí ó ní sọ máa mú pẹ̀lú páálí náà ni ó lè jẹ́ pàtì ara èèyàn kan wọ́n pè páálí. Pàtì orí ẹni. Torí mo rántí nígbà tí wọ́n mú àwọn tí Ògùn State gbà ní. Àwọn kan tó máa ń voice kan lórí mídíà yìí náà. Ẹ mọ̀ nǹkan tí wọ́n sọ. Apá ọwọ́ èèyàn báyìí ó ní nǹkan tó ń pè lọ́dọ̀ wọn. Ẹsẹ̀ tó bá jẹ́ ẹsẹ̀ èèyàn ó ní nǹkan tó ń pè. Ibẹ̀ lórí mídíà ni mo ti gbọ́ pé àwọn tó ń pa ìrọ̀tà yìí wọ́n ń pe ọ̀pá èèyàn ní abẹ̀bẹ̀. Wọ́n á pe ibì kan oríṣiríṣi orúkọ ni wọ́n fún. Bọ́tí Lizzy Ọlọ́run tó fẹ́ mú Lizzy ohun Lizzy jáde nínú kinní yẹn. Ohun ẹ̀ jáde. Ohun Lizzy ó jáde ó tún wá gbàgbé Ọlọ́run tó fẹ́ mú ó wá dárúkọ ó ní pẹ̀lú apáyìn. Sínú kátàn. Lúgẹ́tì ni ó ní iṣẹ́ pẹ̀lú apáyìn ó ní iye tó ń pe kinní yẹn gan àwọn kinní yẹn gan ó ní ẹrú lẹ́nu kó yẹ kó ju bẹ́ẹ̀ lọ láwọn tó máa ń bá wọn ṣe. Apá ni. Kí ni wọ́n bá ṣe? Apá ẹ̀ orí ọmọ ẹ̀ náà bá gé síbẹ̀. Èyí tó ń pe kinní yẹn kí ni nǹkan náà? Orí ọmọ ẹ̀. Kí ni wọ́n pe nǹkan yẹn? Orí àwọn ọmọ ẹ̀ orí àkọ́bí ẹ̀. Ó ní iye tó ń pè é. Lizzy sẹ́mi pé àwọn èèyàn ní Nàìjíríà àti rí pásítọ̀ náà tó ṣe aráfa tó ṣe. So babaláwo tóun bá ṣiṣẹ́ sẹ́mi pé ó ti bá àwọn àfọ oríṣiríṣi náà dòwò pọ̀. Kò sẹ́ni tí ní Lizzy ò tí ì bá dòwò pọ̀ dáadáa. Ṣó ṣe bẹ́ẹ̀ yẹn. So babaláwo ló ń bá dòwò pọ̀ sí. Gbàgbé dẹ̀ tí ń bá babaláwo dòwò pọ̀ yẹn náà ó jáde ó lòun ra gbogbo kí ẹ má dẹ̀ gbàgbé don't forget this. Àwọn èèyàn tó pa èèyàn tó ń sọ pé wọ́n ra kíndìnrín èèyàn the organs of people tí wọ́n máa ń harvest Nigeria the organs is very very expensive according to the story. Báwo ló ṣe mọ̀ tó o bá taari. They say 50 million wọ́n ta kíndìnrín kan tó bá yọ méjèèjì lára èèyàn kan wọ́n náà máa gba 100 million tó bá jẹ́ pé wọ́n náà fẹ́ ta méjèèjì wọ́n náà máa gba 80 million. Máa gbọ́. Tell me if somebody is already killing people together with your husband if they pay if they can kill two for in a week. Auto Bola tó o bá ta kíndìnrín o lè mọ price yẹn o láàrin èmi àti ẹ wàláì o pẹ́ nínú iṣẹ́ kan pààyàn gan kí ló mú ẹ tó fi sá lọ Canada ṣé bókù ọmọ òkókó ló lọ fi gbé cocaine she doesn't even know what to say ẹwé Bọ́lá bó o bá ti gbóná nínú iṣẹ́ kíndìnrín títà àmọ́ jewelry tí mo gbé jáde lánàá yẹn ó ra kíndìnrín 3 náà pẹ̀lú calculation ẹ̀ jewelry tí mo gbé jáde lánàá yẹn definitely ó ra kíndìnrín 3 jewelry tí mo gbé jáde lánàá tí mo pariwo èmi kọ́ mo ní ó ra kíndìnrín 3 lọ wo price ẹ̀ kó calculate ẹ̀ kó ṣẹ́ owó ẹ̀ kó ṣẹ́ sí owó Mẹ́kà o lè ṣẹ́ sí dirham lọ wo price àná yẹn lọ wo price yẹn iṣẹ́ tí mo fi wọ̀n lánàá yẹn lọ convert ẹ̀ sówó lira or dirham lọ sí jewelry mo fi wọ̀n lánàá yẹn ìyẹn ra kíndìnrín 3 nìyẹn tó bá yẹ pé 50 m náà ń ta kíndìnrín jewelry mo gbé jáde lánàá yẹn ó ra kíndìnrín 3 nìyẹn ìtọ́ ẹ̀ mo gbé ẹ lọ sórí page yẹn tó ń tà kó owó price ẹ̀kẹ́ wá convert ẹ̀ Bọ́lá ṣé ṣù ẹ ti tán ṣé ti tán ni. Ṣé wọn ò ní kọ́ estate wọn ò ní kọ́ plaza. Ṣé 100 million náà fi ń kọ́ estate náà fi ń kọ́ plaza ọmọ ẹ tán ta a plot of land wèrè ni olórí burúkú ò gbọ́n ayé ẹ ti bàjẹ́ tí ẹ ti bàjẹ́ Bọ́lá
ṣé 100 million náà fi ń kọ́ plaza ẹ̀yin akíkanjú olórí burúkú ọmọ yín ó tó ṣì 100 million náà fi ń ó bèèrè àwọn èèyàn pé lò náà ra ìplọ́tì ń bẹ̀ wàá kọ́ bèèrè lọ́wọ́ àwọn èèyàn olórí burúkú ní ọ̀dẹ̀ ní ẹ́ ọ̀dẹ̀ ní Auto Bola olórí burúkú yẹn ó yẹ kọ́kọ́ bèèrè lọ́wọ́ gbàwọn tó ti pé ẹjọ́ èlò lẹ́yìn ra lẹ̀ because tó bá mọ iye tó ń ra per plot lọ́dọ̀ wa á fún ẹ ní idea lọ́wọ́lọ́wọ́ báyìí estate dẹ̀ ní cheapest property ta ní as we speak the cheapest property ta ní estate ni that is the cheapest property ta ní for now that is the cheapest property ta ní for now àwọn gbogbo ọmọ àtàkọ́ bí ẹ ló ń lo ẹ̀wọ̀n lórí bíkọ́ ẹ̀wọ̀n kan tó wá kọ sí péjì wa ẹ̀wọ̀n kò mọ̀ pé màá lọ tú péjì yẹn olórí burúkú awáyé má ṣe rere olúwa ní ó ṣe rí lórí burúkú ọmọ òfò kò mọ̀ pamọ́ ọmọ ẹ tó wà lọ́dún ẹ Canada ẹ ó máa lo ẹ̀wọ̀n gbére á kú sẹ́wọ̀n ọmọ ẹ olórí burúkú olóṣì àṣírí pàtàkì olórí burúkú ẹ ẹni òfò èwo ló tún sọ ń bí ṣẹgbọ́ ẹ máa sọ kò ń ṣe wèrè náà ọmọ kan tó ń ṣe ó kàn fi ṣe màtíríà ni kò ń ṣe wèrà kò ṣe pa ọmọ ẹ kò ṣe gbọ́ ọmọ ẹ síta kò ṣe gbọ́ ọmọ ẹ síta. darling my husband my crown ó ti náà mọ̀ mí rí o ọ̀tọ̀ ò bá fẹ́ mi èmi. ó dẹ̀ sọ fún wa pé kírímínà ni ìwọ náà bóyá pẹ́ tọ́. and I want people to learn from whatever happened. ó yá bẹ́tọ̀ bẹ́tọ̀. I tell you I am a good example. ó yá bẹ́tọ̀. ó yá tú ìtọ́ yẹn bẹ́. I am a good example to learn from whatever happened. I tell you, I am a good example. Ó yá bẹ́tọ̀. Ó yá bẹ́. Ó yá tún bẹ́. Ó yá bẹ́. I tell you, I am a good example. Bẹ́tọ̀. Ó yá bẹ́tọ̀. And I want people to learn from whatever happened. I tell you, I am a good example. Better. I tell you, I am a good example. I am a good example. And I want people to learn from whatever happened. I tell you, I am a good example. Better. Ó yá fomi bọ́jú. I tell you, I am a good example. Better, ó yá better. Ó yá fomi bọ́jú. I am a good example. And I want people to learn from whatever happened. I tell you, I am a good example. Ó yá better. Ó yá fomi bọ́jú. Olórí burúkú. I am a good example. Yes, you are. You are gone. Most of the time, I always soak myself like this. I want to use shower. I use the side. People are laughing. Okay, you there, Wambi. And I want people to learn from whatever happened. I tell you, I am a good example. Oh yeah, better. Oh yeah, for me, bọ́jú. And I want people to learn from whatever happened. I tell you, I am a good example.
Oya. Touché. Yeah. I am a good. You are. She na breast that they see better omi bọ́jú. Example wípé ó wà lára àwọn wèrè tó wà lára. Guys, wèrè làwọn eléyìí. Wọ́n fẹ́ mọ̀dí abájọ ni wọ́n dẹ̀ lè mọ̀dí abájọ. Wọ́n fẹ́ mọ̀dí abájọ. Mo dúpẹ́ pé gbogbo ìgbà tí máa ń ṣe ṣọ́ọ̀bù mi. Orí tí Azeez Oseni sọ pé àwa ṣẹ̀ṣẹ̀ lọ clean shop. Azeez Oseni ò mọ̀ pa níbi cleaner 4 lórí ìjókòó. Tí wọ́n gbọ́dọ̀ close àfi tílẹ̀ bá ṣú. Kò mọ̀ pa níbi cleaner 4. Yàtọ̀ sáwọn sales girl wa. Ó láà ṣẹ̀ṣẹ̀ lọ clean. Ibi báyìí look neat lójú ẹ̀gbọ́n àbí? Mọ̀ pé social media ló dà wá pọ̀. Social media ló dà wá pọ̀. Mo dúpẹ́ pé bẹ́ẹ̀ ṣe lé mi tó. Ẹ̀yin ilẹ̀ rí bá ti ṣe ẹ̀rọ náà gbégbà. Gbogbo orí burúkú tí Gistlover ṣe kò jẹ́ nǹkan kan nínú ayé. Kéèyàn instigate gbogbo àgbáyé against èèyàn kan. Kéèyàn borúkú èèyàn kan jẹ́ torí ẹni yóò bẹ́ ṣọ̀rẹ́. Kí ló ń bá èèyàn ṣọ̀rẹ́ fún? Kí ló tó ṣe lọ ṣiṣẹ́? Which is irritating àti. Kí ló tó ṣe lè lọ wá ṣẹ́ṣe? Ẹ̀sìn àná yẹn pọ̀. Ẹni tó post ẹ̀sìn àná yẹn níbo lẹni yẹn ti rí? Èmi ò wò wọ́n. Imagine $4,000 sí $4,000. Èmi ti sọ fún ọ pé borí burúkú tó ń ṣe lórí social media. Ọyẹ́ ló máa kìlọ̀ fún nítòbí. Ọjọ́ alẹ́ ní kókó fẹ́ bí wọn lọ́tẹ̀. Ẹ sábọ̀ nígbà wàá ṣe ṣó rẹ̀ wà ti Saheed. Nígbà wàá ṣe ṣó rẹ̀. Anybody tó bá fẹ́ jáde fún mi, ẹ jáde o. Èmi ò rí eléyìí. Ẹni tí ò níṣẹ́. Ó dẹ̀ jókòó analyse ẹni tó níṣẹ́. Títí kẹ́ni tó níṣẹ́ ẹ fi fi wọ́n ṣoríire. 100 million ẹ ti jẹ́ lórí burúkú lójú bẹ́ẹ̀. Ẹ sọ fún iye tán ra California. And California is the cheapest among all our properties. Cheapest. Which is irritating us. Èwo nínú yín ló lọ jábẹ́lì òkìrìkà. Ó fọ́ọ̀mù bílọ́níà. Èwo nínú yín làṣàmẹ́gùn ti fẹ́nu yẹran sọ́bẹ̀ fún wa. Ṣé o ní nǹkan kan nínú ayé ẹ̀? Èwo nínú yín làṣàmẹ́gùn àti pọ́s and pọ́ndà ti fẹ́nu yẹran sọ́bẹ̀ fún wa. Èwo nínú yín ló pariwo pọ́ mọ̀ ń ṣoríire. Àmọ́ rí láìfù oríire jìnnà sí wọn tọmọtọmọ. Èwo nínú yín lè gbà o. Oríire yẹn pọ̀ o. Oríire yẹn pọ̀ o ẹ̀yin èèyàn. Bí tí o ti fẹ́ lu yẹran sọ́bẹ̀ o. Èwo nínú yín lọ́ ló ṣoríire? Èwo nínú yín ní billionaire orí social media? Èwo nínú yín? Kẹ́dà bá ti wà láyé tó bá ti máa ń kojú bọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ jù kò ní gbélé ayé ṣe rere. Bá ti ń kojú bọ̀ ọ̀rọ̀ lọ́rọ̀, kojú bọ̀ ọ̀rọ̀ family o family. Ẹ sọ pé ẹlẹ́dàá mi ẹ táìpù ẹ ní o. Ẹni ẹlẹ́dàá mi jọ jẹ́ ìṣoríire lójú ayé ju social media lọ. Ajé ògùngùn ní sọ̀jọ́ bá mi gbé. Má ṣe mí ní billionaire orí social media. Òkìrìkà sẹ́là lójú ayé. Gbogbo ẹ̀ tẹ́ ń tó kìrìkà. You are doing a wonderful job o ẹjọ́ o.
ẹ̀yin kọ́ ẹ̀ bá wa ní nǹkan kan ó ní nǹkan tá a rí ni o ó ní tá a rí lọ́dọ̀ ẹ sábọ́ọ̀dù látàná ni o olúwa o olùgbàlà babalọ́lá èwo nu yín ló ti fẹnu yẹrọ sọ́bẹ̀ fún wa pé bílọ́níà lòun àmọ́ last grade ló ń lùtà lójú ayé ṣé òun tẹ̀ fi social media ṣe rè sọpọ́lọ́ má bà tèmi jẹ́ owó bó ṣe bá yẹ sábọ́ọ̀dù àti Gistlover jẹ́ lọ́ọ́ má bà tèmi jẹ́ tọmọtọmọ o èwo nu yín ló jẹ́ bílọ́níà ojú orí social media àwọn tó jẹ́ akíkanjú òtòṣì lójú ayé èwo nu yín ló pé ọmọ òun ti sórí nígbà tá à ń sọ lọ́jọ́ kìíní àná bí ó mú ọ̀nà bí kò ṣọmọ gbogbo orí burúkú tó ń kójọ ìjọ ṣó tó tè ní Florida kan social media yìí kí ni wọ́n lẹ́yìn mẹ́ kí ló lẹ́yìn so far so good àbúrò rí pé kí ọdẹ máa fi gbèsè lówó gan bílọ́níà ní silent bílọ́níà ní àgbẹ̀dání gan aṣọ́rí burúkú ló gbé dání lórí ní aṣọ́rí burúkú ló gbé dání ní real life aṣákíkanjú òtòṣì ni wọ́n wọ́n tó bá gbọ́mọ yẹn pariwo wọn wọ́n tó rándáwó California tó bá gbọ́mọ yẹn pariwo wọn ò nílò pé wọ́n jẹun kù síbì kan àwọn náà mọ̀yàn wọ́n ní connection àwọn lówó gan bílọ́níà ẹ sábọ̀dù orí ẹ ti burú o wọ́n fẹ́ mọ̀dí abájọ ní sọ̀rọ̀ lè mọ̀dí abájọ tèmi apá àwọn ni mo gé sí kátàn àwọn akíkanjú òtòṣì definitely kò mọ price jewelry mo gbé jáde lánàá aago tí mo gbé jáde lánàá ló bá gbọ́ price ọtún bọ́ ni mo máa kú ni a ní èwo Chikeli Mount Zion Lizzy Wukasat Adija torí tó kẹ́ lọ́ọ́ má ṣe mí lólówó ojú oorun o má ṣe mí lólówó ojú oorun o tálíkà ojú ayé má ṣe mí lólówó orí social media tálíkà ojú ayé o olúwa jẹ́ ń lódẹ́ẹ̀dì lójú ayé o yẹ́ ń rájẹ́ pé ìran níṣẹ́ jẹ́ ká jẹ́ fi lé mi ṣe bùgbé ajé ògúngún níṣẹ́ oníṣọ́bòjú lé mi ṣe bùgbé o ajẹ́njẹ́ bílọ́níà orí social media o tálíkà ojú ayé má ṣe yé mi bẹ́ẹ̀ o ajé ògúngún níṣọ́ wá bá mi gbé lójú ayé yí social media lọ ajé ògúngún níṣọ́ jẹ́ ní ẹ lọ́wọ́ kí n rí ẹ ránṣẹ́ ajé jẹ́ rí ẹ ránṣẹ́ lójú ayé má ṣe mí nífẹ̀ẹ́ ní ẹran sọ́bẹ̀ orí social media bílọ́níà social media akíkanjú òtòṣì lójú ayé má ṣe mí bẹ́ẹ̀ náà ajé ògúngún níṣọ́ má ṣe mí ní bílọ́níà social media akíkanjú òtòṣì ojú ayé má ṣe mí bẹ́ẹ̀ mo bẹ́ẹ̀ ni jẹ́ kí n rí ẹ ránṣẹ́ ajé ògúngún níṣọ́ oníṣọ́bòjú jẹ́ kí n rí ẹ ránṣẹ́ jẹ́ kọ́kọ́ mi rí ẹ ránṣẹ́ jẹ́ kí gbogbo ọmọ mi rí ẹ ránṣẹ́ o ẹnu ẹran sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n pé mo wá wò pé báwo nílé ayé ṣe rí báyìí o gẹ́tì mi tó bá wo ìwà tó ń hù náà kò lè méèkì ẹ̀ wàá rí pé ìwà ẹ̀ bí kò bá tèèyàn jẹ́ torí pé ó fẹ́ dìde kó borúkọ èèyàn jẹ́ kó lè bá rò porúkọ ẹ̀ dá àmọ́ rí life kò lówó tó fẹ́ fi gbé life tó plan fún kò ní owó pé ń ṣorí burúkú ẹ̀ kiri nìyẹn láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ pé ń ṣẹ̀sí ẹ̀ nìyẹn. pé ń ṣẹ̀sí ẹ̀ nìyẹn o ó fẹ́ live large kò dẹ́ ń ṣe pé sórí kò sẹ́ni tí ò lè lówó kò sẹ́ni tí ò lè lówó
all they need to do is to dedicate their time and focus. báwo lè fẹ́ lówó jẹni tó focus lọ o lè lówó jẹni tó focus lọ náà o lè lówó jẹni tó ń ṣiṣẹ́ lọ náà. My next work is I'm to talk with darling. Olè oníṣẹ́ lápá o ti ẹ̀ wá ní tìjú kọ́pì yẹn o ní tìjú kọ́pì yẹn ìkẹ́ mi wà yìí mi ò kí ń rojú àti tọ́jú ara mi because tí o bá náwó sí rẹ̀ ó dàbí aṣọ tá máa ń tà sórí ẹni tó raṣọ $2,000 ṣé o gbọ́ mi àtẹni tó raṣọ $20,000 lójú akíkanjú òtòṣì tí ò fẹ́ upgrade agbègbè aṣọ lásán jẹ́ òyìnbó tí aṣọ kò ṣe fitting ọ̀rọ̀ òtòṣì ni ọ̀rọ̀ olórí burúkú ni ọ̀rọ̀ òtòṣì tó bá rí gbogbo àwọn tó máa ń sọ̀rọ̀ ẹ̀wọ̀n kì í ga nínú ayé torí wọ́n ti límìtì ọkàn wọn ayé wọn ti bàjẹ́ báyìí tó yẹ máa sọ pé òyìnbó ṣaṣọ kò ṣe fitting oh get me èèyàn wọṣọ $2,000 ìwọṣọ $20,000 ṣó rẹ́ni tó wọṣọ $2,000 yẹn ṣó gbọ́ mi kan sọ ni ẹni tó wọṣọ confident tó máa nínú ó dàbí ẹni tó máa wọ gold tó bá wọ gold tó bá wọ panda bó ṣe máa take care gold yẹn máa yọ̀tọ̀ sí bó ṣe máa take care panda yẹn tó bá wọ gold ó ní bó ṣe máa ní liver tó bá wọ panda ò lè ní liver tó bá wọ gold ṣó ń gbọ́ mi tó bá wọ gold wàá bọ́ sí public domain wàá ṣí ọ̀rọ̀ sọ wàá sọ wípé ṣẹ́niyàn ò ní ju gold kan yẹn lọ ni torí wọ́n tó ń sọ̀rọ̀ ò lo gold rárá ṣó ti yẹ ẹni tó lo gold a fẹ́ rí ẹ pẹ̀lú gold ẹyọ kan for 50 years torí gold ọrùn ẹ ló máa remind wa design price ṣó ti yẹ design tó wọ̀ constant design tó ń wọ̀ òun la máa fi mọ̀ pé iṣẹ́ òun ẹ débi pé o ta particular gold gold máa remind wa that particular design yẹn kó má kúrò ní circulation gold dẹ̀ máa remind wa price àwọn gold kan wà tààrà ní $3 million ní 2019 today they are $35 million. tó bá wá rí àwọn tó máa ń lo costume price costume wọn yẹn no ma fi judge gold tó wọ̀ yẹn but àwa tá máa ń ta gold tá dẹ̀ ń lo gold a máa mọ̀ pé gold $30 million lẹ́ni gbé sọ́run or gold $35 million ló gbé sọ́run a ní fi ojú price 2019 wò ṣó ti yẹ so nílé ayé yìí ẹlòmíì máa ń rò wípé ẹni tó bá ra nǹkan tó da sáré pé bóyá ó waste owó ni tó bá ń wọṣọ tó da tó bá ń wọṣọ tó wọ́n ó ní àwọn tó máa attract láwùjọ tó bá ń wọ aṣọ chipéchipé ó ní àwọn tó máa attract láwùjọ kò sí nǹkan tó fìyàn ṣẹ̀sín tó pati tó wà ní public domain pati tó máa ṣe ní field yẹn ibẹ̀ láṣọ olówó ńlá àti aṣọ olówó kékeré wọ́n ti jọ máa ń ṣe kí ni tó bá lówó lè ra kékeré bọ̀ má gbẹnu àtẹ́lu ẹni tó ra olówó ńlá bákan náà kọ́ lẹ́lẹ́dàá ṣe máa bless ẹ̀yin méjèèjì tó bá ti lówó aṣọ kékeré tó bá ti lówó gold má lọ fẹnu bà ẹni tó ti ń lo gold àbí tó ń ta gold jẹ́. You don't get ó dàbí àwọn show and bags Samantha yẹn ṣé ti yé tá bá ṣe show and bags ìgbà míì àwọn China lè ṣe kékeré bọ̀ kò ní dàbí bọ̀ sórí ìwọ tó wọ Italian confidence tó máa ní àpẹ anywhere you don't understand àwọn like tí n bá ṣe photo shoot ó máa ń gbọ́ nǹkan lórí ẹ̀ tó bá yẹ pé èmi náà máa sọ pé ìkankan náà ni ẹni tó wọ $20,000 ò ní kọjá level yẹn sórí ẹni tó wọṣọ $20,000 ẹni tó wọṣọ $2,000 sọ́rọ̀ ẹ̀ kò kì í ṣàpà ẹni tó ra ilẹ̀ ní California àtẹni tó ra ilẹ̀ sífù àti Sango ilẹ̀ náà jọra o bọ̀ ìkan máa tètè mówó wọlé fún kan ìkan máa tètè appreciate jù kan lọ ìwọ tó rẹ́ni tó gbójú síta tó ń ṣe rere tó lísì sí ìwọ tó gbéni tó rójú síta tó ń ṣe rere tó ń bà jẹ́ nǹkan kan máa kìlọ̀ fẹ́yìn méjèèjì náà
ṣé ìwọ tó rí nǹkan tó dáa nínú nǹkan tó dáa báwo ló fẹ́ ṣoríire òun làtúbọ̀ tó aburú tẹ̀rí tó bá Gist Lover yẹn báwo ni Gist Lover ṣe fẹ́ ṣoríire báwo lẹ́sàbọ̀ ṣe fẹ́ ṣoríire pẹ́sàbọ̀dù pàǹdà ni lójoojúmọ́ pàǹdà tẹ́ bá rí pẹ̀lú ẹ̀ lẹ́nu pàǹdà ẹ̀kọ́ lẹ máa rí lọ́la ẹ̀sàbọ̀dù tó jí ọmọ ọlọ́mọ gbé tó lọ́mọ òun graduate ó tún wá sí Nàìjíríà ó tún jí odidi ọmọkùnrin gbé ẹ̀sàbọ̀dù tó lọ Tọ́kì tó lọ jí ṣọ́ọ̀bù gbé ẹ̀sàbọ̀dù tó sọ fún wa pé òun fọ́ ilé kẹ́sàbọ̀dù tó lè máa fọ́ ilé ọ̀lẹ ni láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ọ̀lẹ tó fẹ́ gbégbé ayé tó fẹ́ live large but owó hush ló wá. mo ní client kan tí wọ́n fẹ́ ṣe birthday client tó ní àwọn ọjà kan tí mo ṣó lánàá gbàtí mo order ọjà mo kàn pé ó jẹ́ kí n ní excess bóyá tèmi náà bá fẹ́ lò ṣó ti yẹ pé kí n order excess ọmọ ọdún mélòó ni client rẹ̀ ọmọ kékeré ni nà kì í ṣàgbàlagbà òun náà tó bá sọ story ẹ̀ she started from nothing ìdánwò sàbọ̀ lẹ́yìn ọlọ́run ti gbàdúrà ẹ̀ kọ́lọ́run tó lè gbàdúrà ẹ̀ á ní ohun tó ń wọ̀ á ní irú oúnjẹ tó ń jẹ á ní irú nǹkan tó fẹ́ ṣe láyé á dẹ̀ ní irú iṣẹ́ tó ń ṣe kọ́lọ́run tó lè gbàdúrà ẹ̀ orú Auto Bola ẹwà àwọn àgbàlagbà yìí nílẹ̀ Yorùbá ẹ wúrú Esabod àwọn ògùn ilẹ̀ Yorùbá tó o bá lówó lọ́wọ́ o nídìí àti rọ́ọ̀bù bank tó o bá lówó lọ́wọ́ ẹ̀tọ́ ẹ̀ wọṣọ 10,000 ẹ̀tọ́ ẹ̀ wọṣọ 4,000 o ò ní ní bọ̀ má ever bá àwọn èèyàn tó ní jẹ́ má compare price má bá wọn rọ́ọ̀bù ṣódà àwọn tó ní tó bá lọ ń bá wọn rọ́ọ̀bù ṣódà àbò lọ ń rètí ara ẹ̀ jù wọn lọ ọmọ ìyá mi ò ní mèkẹ́ ẹnu ayé. gbé forí má máa sọ wípé àwa ò ṣáà ní tó yín mo máa yé ti statement tí n bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ for the first time tó bá ní àwa ò ṣáà ní tó yín a ṣẹ̀ ń gbàdúrà kọ́lọ́jà máa blọọ̀kù ẹni torí àwọn ọ̀rọ̀ tí ò kí ń jẹ́ kéèyàn gòkè ọ̀la ni tó o bá ní tó yàn ṣé dandan ni kó o sọ lójú ẹni yẹn torí pé ò ní tó bá ti sọ lójú ẹ definitely wàá máa lépa ìṣubú ẹni yẹn báwo ló ṣe máa sọ pé àní tó yín ẹni tó bá mọ̀ pé ó ní ju ẹ lọ you don't need to say it out respect them love them and make them to be your role model kí wọn náà lè rọ́nà lọ nínú ayé. àwọn gèlè tá a máa ń wé yẹn ó ní àwọn gèlè yẹn ó ní bó ṣe máa ń dé ní àwọn gèlè tá a máa ń wé yẹn àwọn gèlè tá a máa ń wé sáwọn aṣọ wà ń bẹ̀ yẹn ẹlòmíì jọ tó ti ń taṣọ kò taṣọ gidi rí torí pé ní gbogbo ìgbésí ayé ẹ̀ ṣó ń gbọ́ mi kò ní lùkọ́ tó pa àwọn eléyìí ló ń taṣọ ńlá náà bá mi gbàdúrà wọn o má gbàgbé mi náà o nǹkan tó gbọ́dọ̀ máa tẹnu ẹ̀ jáde nìyẹn gbà táwọn gèlè yìí dé àwọn kan ní mo rí èèyàn kan ní òun ò lè wé gèlè yẹn sórí láéláé ó ní ọlọ́run ò ní jẹ́ kóun wé gèlè kò dẹ̀ ní bá wọn wé toró ti límìtì ara ẹ̀ out of ìlara àti bad upbringing bí mo ṣe wà nǹkan tó bá dájú ni mo fẹ́ lò ṣá aṣọ tó bá dájú ni mo fẹ́ lò ẹ̀ṣọ́ tó bá dájú ni mo fẹ́ wọ̀ o rí settings ọ́fíìsì mi ni ó ní ọ́fíìsì mo ti rí náà ọ́fíìsì yẹn ò dẹ̀ ń ṣe Nàìjíríà mo dẹ̀ ti ń patronize ẹni yẹn tipẹ́tipẹ́ torí pé mo love ẹni yẹn màá wá tuwó jọ màá lọ patronize ẹni yẹn kò ṣe pé mo lágbára ọjà tẹ́ni yẹn ń ta o gbọ́n torí pé mo fẹ́ dé ọ́fíìsì ẹ̀ yẹn mo fẹ́ lọ forí kan tébù ẹni yẹn mo tiẹ̀ tí ì tó ìrara àmọ́ kọ́ ló máa gbé wa dé level ìrara nù ayé máa wò pé ṣé àlùjọ náà ní bíbá yìí ṣé ẹ̀bùn ní bíbá yìí ni màá lọ tí bá ti dé báyìí ni ẹ̀ máa my friend what do you want to buy nǹkan tó bá mọ ìgbà tí màá fi dáwó torí pé mo ṣàfẹ́ wọ ọ́fíìsì ẹni yẹn tí bá wọ ọ́fíìsì ẹni yẹn màá lọ́ lọ́run ṣàánú mi o wo ilẹ̀ kan tí wọ́n kọ́ school sí tó ń pè ní 48 million má gbàgbé pé orí ilẹ̀ ẹni mo ti kọ́kọ́ lọ ṣàdúrà pátó ní estate nìsín ilẹ̀ tó wà ń bẹ̀ yẹn tó fi sanfí ilẹ̀ lọ rẹpẹtẹ tí mo fi lọ bẹ̀ tẹ́sábọ̀dù sọ pé mo lọ jílẹ̀ onílẹ̀ mo ti gbàgbé fídíò yẹn ṣé gbà tí mo lọ ṣàdúrà lórí estate yẹn ṣé mi ò ní ti tèmi